òwúrọ̀ lẹ̀yin ń gbọ́ mi ni ẹ mà kú ojúmọ́ o, ọ̀sán lẹ̀yin ń gbọ́ mi ẹ káàsán, alẹ́ tilẹ̀ lẹ̀yin wà ní mo kí n wípé ẹ kú àsálẹ́. Akínọlá Ọlámídé yín ní ọmọ bá ti ń jẹ àbíòye bàbá olówe, mo tún dé lónìí mo gbówe míì dé o, tọmọdé tàgbà ẹ wá tẹ́tí gbọ́. Yorùbá kan ló sọ pé adẹ́tẹ̀ tá ò fẹ́ bá rìn ó ní tẹ́ ẹ bá dókè odò ẹ mọ́ dúró dè mí. Irúfẹ́ àrùn kan ní àrùn ẹ̀tẹ̀, kí Èdùmàrè kó má jẹ́ kó kọlu ẹnì kọ̀ọ̀kan wa. Àrùn ẹ̀tẹ̀ jẹ́ àrùn tí ó máa ń ràn gan-an gẹ́gẹ́ bá a ti gbọ́ nínú ìtàn. Ẹni tí ó bá ti ní àrùn ẹ̀tẹ̀ yìí lára, ẹ̀yìn ìlú lẹ́yìn odi ni wọ́n máa ń fi irú ẹni bẹ́ẹ̀ sí, nítorí pé gẹ́gẹ́ bí a ti gbọ́, omi tó ń sun látara iju ara àwọn tí ẹ̀tẹ̀ yìí bá mú tó bá kẹlòmíràn lára, ẹni náà tó ti kó àrùn ẹ̀tẹ̀ nù. Nítorí náà wọ́n á máa pàgọ́ fún wọn. Nígbà tí àwọn igbe èèyàn bá wá ń sá fúnrú ẹni yìí, tó wá sọ fún wọn pé ẹ wò ó kẹ́nìkan má súnmọ́ mi o, kẹ́nìkan má súnmọ́ mi o, a rí wípé bí ìgbà wípé ẹni tá a fẹ́ sun jẹ tó wá fi epo para tó wá lọ jókòó tì náà ni lọ̀rọ̀ rẹ̀ jẹ́. Wọ́n ní adẹ́tẹ̀ tá ò fẹ́ bá rìn tó ń tẹ́ bá dókè odò ẹ mọ́ dúró dè mí o. Bẹ́ẹ̀ ni, báwo lòwe yìí ṣe ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa, báwo la ti ṣe ń lò ó. Nígbà tí wọ́n bá kórìíra ẹnìkan, nígbà tí wọ́n bá ń wá ìṣubú ẹnìkan, tí irú ẹni bẹ́ẹ̀ tó wá ń wúrú ìwà tí yóò gbé ìṣubú, nígbà tí wọ́n fẹ́ràn ẹnìkan ní agbègbè kan tí wọ́n wá bí wọ́n ṣe lé e kúrò ńbẹ̀, tí irú ẹni bẹ́ẹ̀ wá kún fún ìwà ìbàjẹ́, a rí pé gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà rí. Adẹ́tẹ̀ rẹ̀ tí wọn ò fẹ́ bá rìn tó tún wá sọ pé tẹ́ bá dókè odò ẹ mọ́ dúró dè mí o. Bówe náà bó ti ṣe lọ́nu. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ àbíòye. Ire o. Please subscribe.